Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Mo kí wa. Ẹ káàsán o, ìyá mi. Ẹ káàsán o. Ṣé dáadáa la wà? Àdúrà wa ti gbà. Praise the Lord. Ẹ jẹ́ á tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, àpáta ayérayé ìbísàdí wa. A dúpẹ́ ní ọ̀sán yìí fún oore ọ̀fẹ́ tó fún wa. Ọba tí ò kọ̀ wá, tí ò fi wá sílẹ̀, gba ọpẹ́ wa. Jehovah, gba ìyìn wa. À ń lọ nínú program yìí, Olúwa máa bá mi lọ. Ọ̀rọ̀ mẹ́ta méjì mẹ́sàn tí màá sọ, Olúwa gbẹnu mi sọ̀rọ̀. Bó bá ti ń gbé tí ọ̀tún wọlé, má jẹ́ ó gba tòsì jáde. Ohun mi ìmọ̀rí má jẹ́ ó fọ̀ sí wa. Gbogbo ìdílé Olúwa tú wa ṣe. Gbogbo ọmọ Séráfù tú wa ṣe. Ògo ni fún yín, Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Mo kí gbogbo wa lórúkọ Ọlọ́run Mósè Orímọládé pé ẹ káàsán o, ṣe dáadáa ni mo bá wa. Iṣẹ́ ìránṣẹ́ wa ò ní díbàjẹ́. Ẹ já share program yìí. Mo fẹ́ kẹ́ kọ́kọ́ bá mi share sí gbogbo àwọn tó láwọn ṣe conference lọ́wọ́, àwọn Unification. Ẹ bá mi share program yìí kó kàn wọ́n pé ìyáálé Mósè mò ń bá wọn sọ̀rọ̀. Torí bí mo bá lọ, tí mo bá débẹ̀ fúnra mi, ìyẹn ò ní kán gbé microphone wípé kán recognize wípé ẹnìkan fẹ́ bá wọn sọ̀rọ̀. Ibi tí mo ti máa bá yín sọ ni mo ti wá sọ yìí o. Ibi tí mo ti máa bá yín sọ. Ẹ wá bá mi share program yìí kan àwọn olórin ẹ̀mí. Gbogbo àwọn àwa tá ń kọrin, pàápàá gbogbo àwọn tí wọ́n kọ́kọ́ ṣe àkóso ìrìn àjò Akínàánú, Sister Bùnmi Omije Ojumi. Gbogbo àwọn tí wọ́n ti ń ṣe wípé àwọn fẹ́ láti lọ́wọ́ sí. Mo fẹ́ kẹ́ bá mi share program yìí kan gbogbo wọn lára. Ìyẹn àti ìdílé ọkọ Sister Bùnmi Akínàánú. Ẹ bá ń share program yìí fún wọn. Program tàárọ̀ yìí ó máa ọ̀nà mélòó kan ló fẹ́ pín sí, ẹ jọ̀ọ́. A máa mú ní ìkọ̀ọ̀kan. Àkọ́kọ́ ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fẹ́ sọ òun ni ọ̀rọ̀ Unification. Ìyẹn tó kàn mí gangan nìyẹn. Gbogbo ẹ̀ ló kàn mí. Ṣùgbọ́n èyí tó rán mi sí gangan ni Kérúbù àti Séráfù. Àyàbá nìyókù. Ogun ayé ò ní borí wa. Ẹ jọ̀ọ́ ẹ já share program yìí. Ẹ já sáré share, mò ń bọ̀. Ẹ̀yin náà ràn mí lọ́wọ́. Àwọn tẹ́ bá lè share, bá wa share. Yóò dára fún wa. Ẹ bá share program. Praise the Lord. Hallelujah. Ẹ já tẹ̀síwájú. Unification. Àwọn Ayọ̀ni ni wọ́n ń ṣe Unification lọ́wọ́. Ayọ̀ni ló ń ṣe Unification lọ́wọ́. Inú mi dẹ̀ dùn wípé mo gba inú Ayọ̀ni náà kọjá. Mo gba bẹ̀ kọjá. Gbogbo bí ni mo gbà kọjá. Inú Rentana ni wọ́n bí mi sí. Mo gba Sacred kọjá. Church kò tiẹ̀ sí Kérúbù tí mi ò là kọjá. Gbogbo ẹ̀ ni mo là kọjá. Àti Ayọ̀ni tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́ yìí,
gbogbo ẹ̀ ni mo là kọjá. Inú kan ní mi ò là yín kọjá, á dùn mí torí pé màá ní mi ò mọ̀ wá yín, ṣùgbọ́n mo mọ̀ wá yín. Ẹni tí èèyàn bá rìn fún 10 years, ọdún 10 ni mo fi wà láyọ̀ ni, o lè ròyìn ayọ̀ ní fún mi, kò sẹ́ni tó lè júwe wọn fún mi. Mo mọ̀ wọ́n torí ohun tí mo lọ ṣe ń bẹ̀ mo rí mú ọ̀tọ̀ ojú ọ̀tọ̀ náà fi ń wò mí ń bẹ̀, wọn mọ̀ pé ọ̀tọ̀ ni tí mo wá ṣe ń bẹ̀, kò yé èèyàn. Ṣùgbọ́n mo dúpẹ́ wípé mo achieve nǹkan tí mo lọ ṣe ń bẹ̀. Bàbá mi fi hàn mí kedere, kò sẹ́ni tó lè parọ́ fún mi nínú kérúbù àti séráfù. Gbogbo ibi tí àti èyí tí mo dàgbà sí tó jẹ́ bẹ́ẹ̀ náà bí mi sí, gbogbo ìwà wọn ni mo mọ̀. Gbogbo ayé ò ní borí wa. Bàbá mi àlògbó, inú mi kúkú dùn gan, ọmọ Iléṣà túlẹ̀ yìí náà, ọmọ Ìjẹ̀ṣà ni yín, ọmọ Ìkàrẹ́ mọ́lẹ́ṣà lèmi. Ìkàrẹ́ ni bàbá mi ti ń bọ̀, ó dé Iléṣà náà tẹ̀dó, wọ́n níbẹ̀ náà bí gbogbo wa sí Iléṣà. Bó ṣe wá jẹ́ nìyẹn, ó di méjì lọ́dọ̀ mi, Ìkàrẹ́ mọ́lẹ́ṣà. Ẹ̀yin náà ọmọ Ìjẹ̀ṣà ni yín. Gbogbo unification tí láwọn ti ẹjọ́ gbogbo àwọn tán láwọn ti ń ṣe unification bọ̀, tán ní àwọn ti ń ṣe unification bọ̀. Mo fẹ́ béèrè wọ́dìsì 4 lọ́wọ́ yín. Àkọ́kọ́ ganan, ẹ̀ṣẹ̀ wo ni bàbá Mósè ṣẹ̀ yín? Mo fẹ́ kẹ́ dá mi lóhùn. Ẹ̀yin tí ẹjọ́ yìí, ẹ̀yin tẹ́ ẹ dá unification sílẹ̀, ẹ̀ṣẹ̀ wo ni Saint Moses Orímọládé ṣẹ̀ yín gan? Ẹ sọ fún mi, mo fẹ́ mọ̀. Bóyá bàbá yín wo ló bá bàbá Mósè nígbà yẹn, nígbà tí wọ́n sọ kérúbù àti séráfù igan lórúkọ, wọn tí bí bàbá aládùúà mi. Gbogbo bàbá aládùúà tó sì ń jẹ, kò sí bàbá aládùúà tó ti pé 100 years nínú wọn. 100 years pé ojú ẹ̀ gan ni wọ́n ṣe sọ kérúbù àti séráfù yìí lórúkọ, kò tí ì sí nínú gbogbo àwọn tá a dé báyìí. Definitely wọn tí ì bí yín nígbà tí Saint Moses Orímọládé tó ti ṣiṣẹ́ yìí. Kí lẹ̀ṣẹ̀ gan? Kí ni wàhálà yín gan? Kí ló dé? Okay, question kejì ni wípé ẹ máa oníkálùkù yín, gbogbo ẹ̀yin tí ẹ lẹ́wà ní unification yẹn, tẹ́ ń ṣe conference lọ́wọ́ yẹn, ẹ wá ẹ gbọ́ mi, ẹ máa gbọ́ mi. Ẹ̀ṣẹ̀ wo ni Saint Moses Orímọládé ṣẹ̀ yín gan? Mo fẹ́ kẹ́ kọ́ síbí. Ó tẹ̀ mí lọ́mọ pa. Nígbà tí èyí tí mo dé bá, wọ́n ní ṣe ni bàbá yín ó gbàyàwó ẹ̀, ó gbọ́kọ ẹ̀, ṣe ni ò fún mi lówó oúnjẹ. Sọ fún mi, kọ́ síbí wípé ṣe ni Saint Moses Orímọládé ṣẹ̀ mí, torí bẹ́ẹ̀ ni mo ṣe nǹkan yìí sí. Ẹ̀yin tẹ́lí bàbá aládùúà ni. Látorí gbogbo ẹni tó ti lóhun ti ń ṣe bàbá aládùúà, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ti jẹ́ unification táyì ṣe unification bọ̀. Ẹ sọ fún mi, ẹ̀ṣẹ̀ wo gan ló ṣẹ̀ yín? Okay, èkejì, kí ni nǹkan tí ẹ lè fi san fún Saint Moses Orímọládé báyìí? Pé bàbá mi ó ṣiṣẹ́ kan sílẹ̀, kí ni mo fẹ́ fi máa họ́nà ẹ̀? Kí lẹ fi wọ́nà Saint Moses Orímọládé? Gbogbo ọmọ kérúbù àti séráfù, gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní unification, kí lẹ fi wọ́nà Saint Moses Orímọládé gan báyìí? Mo fẹ́ kẹ́ sọ jáde fún mi. Ẹ kọ sí kọ́mẹ̀ntì yìí kí n gbọ́. Owó mi o ni mo wá bàbá Mósè Orímọládé o. Àkọ́kọ́, kò bímọ, kò níyàwó, àbí bàbá rẹ̀ ti kú, ìyá rẹ̀ ti kú, òun náà ò dẹ̀ bímọ. Ta ló fẹ́ sanjọ́ fún? Mo bí ẹ, ta ni ẹni? Ìdílé wo ló wá? Ókè o, àárí ìdílé bọ̀wó lábúrò. Gbogbo àbúrò bàbá Mósè pátápátá ló ti kú. Èyí tí ò tí ì kú nínú wọn, ó ti dàgbà rúgbó. Ọmọ nìkan ló kú. Jọ́ọ̀jì, bàbá Jọ́ọ̀jì tó wà ní Kàrẹ́, ọmọ mà ní Jọ́ọ̀jì. Bàbá Jọ́ọ̀jì ọmọ ni o. Ọmọ ni o. Gbogbo àwọn ọmọ gangan gbogbo wọn ti kú o, wọn ti lọ. Ókè, àwọn ọmọ tú ọ̀là ṣe.
ohun kan báyìí ni àwa sẹ́ráfù wípé ogún báyìí làwa jẹ la lọ ń gbé fún àwọn ọmọ yìí ìdílé tú ọlà ṣe yìí à ń fún wọn ní kinní yìí ní ọdọọdún àti kérúbù and sẹ́ráfù ẹ sọ síta ẹ kọ sí kọ́mẹ̀tì pé nǹkan báyìí la máa ń ṣe fún ìdílé tú ọlà ṣe ní ọdọọdún ẹ kọ síta fún mi mo fẹ́ mọ̀ pé ní ọdún kan mo máa ń ṣe nǹkan báyìí fún ìdílé tú ọlà ṣe màá lọ síbẹ̀ mo máa ń fún wọn ní bóyá millions lẹ́ ń gbé fún wọn o bóyá 5 million ní gbogbo ẹ̀yin unification lẹ́ máa ń kó fún wọn pé azin ìdílé tú ọlà ṣe tí St. Moses Orímọládé ti jáde bí ó tilẹ̀ jẹ́ kò bímọ kò níyàwó bọ̀ à ń appreciate àwọn àbúrò ọmọ táwọn rọ́mọ bí ń tiwọn. ókè ẹ̀ tún ṣe yẹn ibi tí wọ́n sin bàbá Moses Orímọládé sí kò sí nínú yín tó lè fi yangàn wípé bóun bá kú bí ibi tóun bá máa kú bó ṣe máa ríre orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ náà ló túbi ibẹ̀ yẹn ṣe tó gbé lọ sí Kàrẹ́ orí olórí ẹni tó wá gbàdúrà náà ló túbẹ̀ ṣe kò sí nínú ẹ̀yin ọmọ sẹ́ráfù yìí wípé ẹja wó bẹ̀ yẹn palẹ̀ ẹja sọ di mìrìngìdì fi yẹn tó appreciate ẹ̀ ó tún wá ya picture sílẹ̀ bàbá Mósè tún ní picture tí mo bá ṣépè fún tí mo bá la ẹnu mi ṣépè fún ẹ̀yin unification bó ṣe máa rí nìyẹn o àṣẹ ń jáde lára mi ẹ̀ ń múnú bí mi gbogbo ẹ̀yin tẹ́ lẹ́yìn ẹ̀ ń ṣe conference lọ́wọ́lọ́wọ́ yìí bàbá Mósè ya picture sílẹ̀ picture ṣe bí o dẹ̀ ló máa lọ́jọ́ alẹ́ ẹlẹ́ẹ̀ lọ́jọ́ alẹ́ àbí ẹlẹ́ẹ̀ dàgbà ẹ̀dògbò ẹ̀rọ ọmọ fẹ̀yìn lẹ̀ fún bàbá Mósè ya picture sílẹ̀ ókè ẹ̀rọwó appreciate gbogbo ọmọ tú ọlà ṣe ẹ̀rọwó lọ tún Ìkàrẹ́ ṣe kẹ́kọ́ gbogbo ẹ̀ kó di mìrìngìdì pẹ̀lú owó burúkú tẹ̀ ń gbà ní unification yíyẹn kẹtù wá lẹ picture tí mo bá bí ohun tó ń jáde lára mi ìkọ̀kan yín ṣùgbọ́n àdúrà ni màá gbà torí tí bá fi ẹnu àṣẹ sọ̀rọ̀ bó ṣe máa rí fún ìkọ̀kan yín nìyẹn ẹ wá lẹ́kẹ̀lẹ́ picture mọ́ bánà ẹ̀ ń ṣe unification torí mi ẹ yọ picture mi kúrò nínú nǹkan tẹ́ ń ṣe ẹlẹ́ẹ̀kóra yín jọ ẹ̀ ń ṣe kérúbù àti sẹ́ráfù ẹ̀ ń gbé mi lárugẹ iṣẹ́ tí mo ṣe sílẹ̀ ẹ wá yọ picture mi kúrò ńbẹ̀ ẹ wá lẹ ẹni tí ìṣojú rẹ̀ ni wọ́n ṣe dá kérúbù yẹn sílẹ̀ ẹni tí wọ́n ti bí ẹ wá gbé sí gàdàgbà ẹ lóun lọ lórí yín ẹni tó wá dá kérúbù àti sẹ́ráfù gangan sílẹ̀ ńkọ́ ẹ rí picture bàbá Mósè lẹ̀ mọ́ picture ẹ lẹ bàbá àlògbò ariwo tí mo pa nígbà àlàó náà rèé o ohun tí bàbá àlàó pì sílẹ̀ náà ni àlògbò tẹ̀lé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo béèrè ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ń tẹ̀ yìí ṣe yìí ṣó dà bẹ́ẹ̀ ṣé bí wọ́n ṣe ń ṣayére ọmọ kérúbù àti sẹ́ráfù ẹ̀yin tẹ́ ní unification nìyí ṣé bí wọ́n ṣe ń ṣe ayé lẹ ṣe ń ṣe yẹn rí picture bàbá Mósè lẹ̀ mọ́ bánà tẹ́ ẹ lẹ́ṣẹ̀ kẹ́tì kò sí nǹkan kan tẹ́ ẹ lè fi ọ̀nà bàbá Mósè jù yẹn lọ mi ò ṣé iyán lẹ fẹ́ lọ gún fún ni àbẹ́bà sẹ̀mó lẹ fẹ́ lọ rò fún ni àbí ẹ fẹ́ lọ kọ́lé fún jọ ìdámẹ́wàá wo ni bàbá Mósè ń gbà lọ́wọ́ rẹ̀ mo béèrè ṣé bàbá Mósè ó ní kó wá fún ní ìdámẹ́wàá kíyàn láì tí tí ìdáyé aṣọ àdúrà méjì aṣọ àdúrà méjì náà fi ṣiṣẹ́ Áfíríkà ìrere kí kérúbù yìí lè dúró kẹ́ lè rógún jẹ ogún ayérayé yìí aṣọ àdúrà méjì nínú ìyà nínú ìṣẹ́ nínú ààwẹ̀ ẹni yẹn ti wá dẹni àbùkù ó ti dẹni tí ẹ lè lo píkṣọ ẹ sí bánà ẹ wá gbé píkṣọ ti yín sí Ọlọ́run bó sì á bi yín léèrè bàbá lògbó mo mọ̀ fẹ́ràn yín pọ̀ o I don't know bí bóyá torí pé mo mu omi Ìjẹ̀ Iléṣà
omi Ìléṣà lẹ́yìn náà mu èmi ò mọrúfẹ́ ẹ̀ ìsúnmọ́ yín ṣùgbọ́n bóyá torí bẹ́ẹ̀ ẹjọ́ ọmọ Iléṣà bí mi ṣe jẹ́ òun ni mo lè bóyá òun ni mo ṣe fẹ́ràn yín. Bàbá Àlògbò ẹ mọ́ gbé ẹsẹ̀ lé ẹsẹ̀ Àlàó ẹ mọ́ gbé ẹsẹ̀ lé ẹsẹ̀ bàbá Àlàó itú tí wọ́n pa lọ ẹ mọ́ gbé ẹsẹ̀ lé o ẹ mọ́ gbé ẹsẹ̀ lé o. Àwọn kan sì wà nínú Unification tó yẹ kẹ́ ẹ ti pààrọ̀ àwọn tó ṣèjọba àná àwọn náà ló títí ń bá yín ṣèjọba òní lọ. Bí olórí kan bá débẹ̀ gbogbo àwọn state ní unit gbogbo wọn náà lẹ́ẹ̀ change kó àwọn tí yín sí. Bóyá olórí pípí adẹ̀ tún wà nínú àwọn míì tó tún ń bọ̀ mórí àwọn kan bó bá dàrú lọ. Torí ohun tí bàbá Mósè rà ń gbà yín gan mo fẹ́ mọ̀. Wọ́n dá Kérúbù àti Séráfù sílẹ̀ ẹ̀yin ọmọ ẹ máa bọ̀ ó yá ẹ máa túnṣe yóò lò pẹ́ ẹ̀ẹ́dẹ́yẹ sí nígbà tó kọ́kọ́ wáyé náà ni ó ní tútẹ́ fi pa kó tó lọ ó tún lọ kí la fẹ́ fi ó nà ṣé sàárè rẹ̀ lẹ́fẹ́ lọ gbẹ́ bàtẹ́ bá gbogbo owó burúkú tẹ̀ ń kó sápò tẹ̀ ń jẹ yẹn ṣé èló lẹ lọ jù sínú sàárè rẹ̀ mẹ́ mọ́ bèrè kẹwàá lẹ píkṣọ̀ rẹ̀ mọ́ bánà ẹ̀yin ọmọ yìí àwọn ọ̀run wo ń tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn tí wọ́n bá ṣí ẹnìkan lójú nínú yín ó máa ráre kú ni. Ṣùgbọ́n kò sí ohun tí mo fẹ́ wá ṣe láàrin yín kò sí ohun tí mo fẹ́ wá ṣe o yọ píkṣọ̀ bàbá Mósè kú òmẹ o pè mí nìyẹn ṣé o pè mí tó o bá lójú inú mo sọ pé wípé bàbá Mósè wà láàrin yín ṣùgbọ́n ní dimension ló wà kì í ṣe ojú tẹ́ fi ń wò yẹn mọ́ olójú òde ní lajú ẹ̀ sílẹ̀ kójú ń bàjẹ́ gbogbo nọ́sẹ̀sì tẹ́ ń ṣe yẹn irọ́ lẹ ṣe irọ́ ọ̀tẹ̀ máa tẹ gbogbo yín rì gbogbo ẹni tó jókòó wípé ká má lẹ píkṣọ̀ bàbá Mósè mọ́ bí Àlògbò ni ká lẹ̀ mọ́ ní jẹun ọmọ gbogbo yín tẹ́ jókòó tẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn jáde ní lọ́jọ́ alẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí ìdálóró ni nígbà tí ènìyàn tẹ ojú èèyàn mọ́lẹ̀ ẹ tẹjú ẹ̀ mọ́lẹ̀ ẹ dá lóró lójú ayé ó tún kú tó ẹ tún dá lóró ẹ̀yin náà ò ní nísinmi ẹ rí pé ìkànnì yín náà bí mi bá sọ̀rọ̀ àṣẹ tó ń jáde lára mi gan sọ̀rọ̀ ẹ kóra yín jọ síbi kan ẹ ṣe Unification ẹ yọ picture odidi ẹni the founder of CNS kí ló dé tí wọ́n yọ Àlògbò kúrò ńbẹ̀ kí ló dé tí ẹ lé Àlògbò mọ́ béèrè Àlògbò ni the founder of CNS àbí ẹ sọ wo ohun tẹ́ ń ṣe yẹn ẹ sún ara yín ẹ̀yin Unification kẹ́ má bàa wọ́kú dànù kíkú tí bá ẹ má bàa wọ́kú kẹ́ máa wọ́kú tẹ̀léra yín ẹ sún ara yín gan o orú òṣìwò nìyẹn kí lẹ̀ ń ṣe kí lẹ̀ ń bá kiri ẹ ṣe bánà jáde ẹ ń celebrate iṣẹ́ mi iṣẹ́ tí èèyàn ṣe sílẹ̀ ẹ yọ mí kúrò mẹ́ ẹ gbé bàbá yìí sí bàbá ẹ tí ò mọ̀gbà tí mò ń já lamba kiri bàbá ẹ tó bí tó débẹ̀ tóun náà bẹ̀rẹ̀ àbí ẹni tó wá fi rán gangan ẹ yọ dànù ẹni kò já mọ́ nǹkan kan ṣẹ́yìn náà fi rán ni ìpè wo ló wà lórí gbogbo yín mọ́ bèrè ìpè wo gan lẹ́ni àbí rádaràdà oyè tẹ́ ń kó kiri lẹ́rù pé ìpè ni ẹ yọ píṣọ̀ bàbá Mósè lẹ́ ń ṣe Unification ẹ lẹ Àlògbò mọ garagbada mo tún wo gbogbo ẹ mo wo gbogbo ẹ kò sí nǹkan kan àwọn tó wà mẹ́ẹ̀ sọ fún mi màmá kò sí nǹkan kan mẹ́ẹ̀ bíi Saint Moses Orímọládé Ọlọ́run á bi gbogbo yín léèrè àdàbí tó bá sẹ̀yìn àdàbí tí ìbá ti sọ òun náà fìpè yẹn rán àdàbí tí ò bá jìyà fún àdàbí tí ò bá gbàwẹ̀ fún.
ẹ ṣé gan. mo dúpẹ́ lọ́wọ́ yín, mo rò borí gbogbo yín pé ni, mo rò wípé ká máa fọwọ́ jẹ̀lẹ́ńkẹ́ múra wa. Mo sọ fún ẹ wípé mo padà wá ni o, mo padà wá ni, mo padà wá ní ìdẹ̀ nígbà fún yín. Gbogbo lórí burúkú tẹ́ fẹ́ ṣe yẹn kò ní ṣeé ṣe, kò ní ṣeé ṣe. Àwọn ọ̀run òdíje ó ṣeé ṣe fún yín, àdàbí tó bá ti jẹ́yìn náà fi kérúbù rán. Ṣùgbọ́n tí ò bá ti jẹ́yìn náà fi rán, tó jẹ́ St. Moses Orímọládé náà fi rán, gbogbo ìpàdé yẹn ò ní jọ fún yín, ẹ ní rójútùú ẹ̀. Ṣe bẹ́ẹ̀ ló gégùn fún yín lánàá, màá tún gégùn yẹn fún yín lónìí tẹ́ ẹ bá ṣàtúnṣe. Wáyé tí ò ní gé ó tọ́ kó gégùn lánàá torí nọ́sẹ̀sì tẹ́ ṣe sílẹ̀, òun lẹ tún ṣe yìí pírẹ́sẹ̀ǹtì. Ẹ ṣe bánà. Gbọ́ nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n bá ń pe ànábì wọn, ànábì wa, kò sí bá ṣe máa dárúkọ ànábì wọn, wọ́n á ṣe sálálàwà sálátì. Ẹni tó mú mùsùlùmí fáwọn rèé. Bí àwọn ṣẹlẹ̀ àwọn ọmọ yín bá fẹ́ ṣe, àbínú yín kọ́ ni, wọ́n á gbé bàbá wọn báyìí, wọ́n á máa pọ́nlé. Ẹ̀yin ọmọ yìí, tí ènìyàn ò bá fẹ́ sọ̀rọ̀ sọ, tí ènìyàn ò bá fẹ́ gégùn, ìwà yín jẹ́ kí àṣẹ ègún máa jáde. Bẹ́ẹ̀ ni, bí mo bá má gégùn rárá kí n má sọ̀rọ̀, àṣẹ tó ń jáde lára mi ń gégùn fún yín. Ẹ̀yin ẹ wá jókòó, wọ́n lé àlògbó gàràgbà, bó ṣe ń lé àlàó ọmọ náà nìyẹn. Báàlà ó ṣe títí ohun tó dìgè mi bí mo ṣe fẹ́ràn ìyẹn náà tó, ohun tó dìjà wa nìyẹn tínú mi ò dùn sí. Bàbá àlògbó mo mọ̀ fẹ́ràn ẹ̀yin o, ẹ̀yin mọ̀ ṣe bẹ̀rẹ̀ unification yìí ni o, ẹ má ṣe bẹ́ẹ̀ o. Mo fẹ́ràn ayọ̀ ní púpọ̀. Tí ìbá ṣiṣẹ́ tí wọ́n gbélé mi lọ́wọ́, kò sóhun tó fẹ́ mú mi kú òun ayọ̀ ni. Ṣùgbọ́n iṣẹ́ tó lágbára ni, èmi fúnra mi ò mọ́ra mi, mo ṣẹ̀ mọ́ra mi, òun ni. Bọ̀ mo fẹ́ràn yín púpọ̀, mo mà fẹ́ràn ayọ̀ ní púpọ̀ o. Tí ìbá ṣe ọpẹ́lọpẹ́ yín, àwọn ọmọ àlè dédé ìwọ̀n níwọ̀n bá jẹ́ ọpẹ́lọpẹ́ yín, ẹ̀yin kan iná lẹ́tì túnṣe díẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ẹ má ra wọlé wọn, báwọn bá lórí wọn ti dàrú, ẹ̀yin ẹ sọ fún wọn wípé orí ti yín pé St. Moses Orímọládé ló dá kinní yìí sílẹ̀. Wọn ò gbọ́dọ̀ yọ píjọ ẹ̀kú ọ̀mẹ́. Ṣọ́lọ̀tẹ̀ ni gbogbo yín. Táwọn kan bá wọn àwọn ń dìtẹ̀, ṣé ìwọ ò fẹ́ délé sí mi? Inú ọ̀tẹ̀ ni wọ́n fẹ́ kú sí, àbí? Olóhùn lọ chọ́ọ̀chì, ẹni tí ó fi ìpìlẹ̀ nǹkan lélẹ̀, olóhùn yọkú ọ̀mẹ́, oníkan fi ìpìlẹ̀ tiẹ̀ sí. Nígbà tí Jésù sọ pé ìpìlẹ̀ míì lẹ́lòmíì ò ní lè fi lélẹ̀ mọ́ èyí tí mo ti fi lélẹ̀. Ṣé o mọ̀ wípé Kristi ni bàbá Mósè tó wá sí Áfíríkà? Ẹni tó wá sí Áfíríkà tó mú ìrere wá tó di Mósè Orímọládé, mọ̀rìn àjò ẹ̀, ó gbanú obìnrin wá, a bí níbi obìnrin. Ṣùgbọ́n ọjọ́ tá a bí láti inú oyún ló ti ń sọ̀rọ̀. Oyè ò máa yẹ́yìn ọmọ yìí o, ó máa ṣe o, ó máa ṣe o. Ẹni tó bá ti ọ̀hún wá ní tòótọ́, wàá mọ ẹni tí St. Moses Orímọládé jẹ́. Ṣùgbọ́n ti ọ̀hún wá, ẹni tó bá mọ̀ tòótọ́, wàá mọ̀ wípé Kristi tó wá sí Áfíríkà tó mú ìgbàlà wá fún wa ni. Ẹni tí a ò gbọdọ̀ tẹ́jú ẹ̀ mọ́lẹ̀, St. Moses Orímọládé tó wá jẹ́ yẹn, ó yẹ ká máa pọ́n létí tí ọjọ́ ayé tí gbogbo wa fi máa fi dà lélẹ̀. Àtàná àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ unification ní bàbá mi dìde lọ wo ń tán ṣe yẹn, mo wò yín báyìí, ó ní orí wọn. Àwọn ọ̀run wọ́n ń lo àdàbí fún yín, àdàbí tí ìbá ti ṣe St. Moses Orímọládé ló wá dálẹ̀. Ẹ̀yin yayọ̀, ẹ̀ ń jẹ dínà, àbí
ẹ̀ ń jẹ dínà, ẹ̀ kóra yín jọ lérí irọ́ nínú ọ̀tẹ̀, ẹ̀ ń dìtẹ̀ olórí yín, ẹ̀ ń dìtẹ̀ ẹlẹ́gbẹ́sẹ̀ lárugẹ. Kí lẹ fi ń gbé lárugẹ jàre o? Mo fẹ́ mọ̀ ọ̀wọ̀ wo gan lẹ̀ ń fún gan? Kí lẹ fẹ́ fi appreciate ju picture? Mi ò mọ ohun tó fẹ́ fi appreciate bàbá Mósè ju picture. Ẹni tó ò bá nígbà tó ń bí ọ, o kàn ń gbọ́ ni. Iṣẹ́ ẹ̀ ṣe sílẹ̀, òun ni wọ́n ti pé rẹ̀ jíde. Kí la wá lè fi appreciate bàbá ẹ̀? Kí la lè fi máa gbéṣẹ́ yìí lárugẹ? Ẹ jẹ́ ká máa fi picture wọn sí. O mọ̀ pé òfin iṣẹ́ òun gbé lárugẹ ni. Ohun tó lè fi sán nìyẹn. Ṣé àmàlà ló fẹ́ lọ jù sínú ìwò? Èmi tí mo padà wá tí mo rán tí mo ń pa òwe fún yín. Bí mo dáàrin yín, ẹ máa ṣe bí ẹni tẹ́ ẹ̀ rí yàn. Ẹ máa ṣe mí bí ẹni tẹ́ ẹ̀ lójú inú. Èmi náà ò dẹ̀ fẹ́ kẹ́ lójú inú. Èmi náà ò dẹ̀ fẹ́ kẹ́ rí mi. Ṣùgbọ́n ẹni tó bá rí mi, ó máa mọ̀ mí. Ẹni tí ò mọ̀ mí kò lójú inú. Èmi ò dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ mí. Èmi ò dẹ̀ fẹ́ kẹ́ rí mi ju bẹ́ẹ̀ ṣe ń rí mi lóbìnrin. Ṣùgbọ́n wípé ẹ fẹ́ yọ orúkọ bàbá Mósè kúrò nínú tẹ́ ń ṣe. Ẹni bá ti dánrú ẹ̀ wò nínú yín kò ní lọ́jọ́ alẹ́. Ẹ ní rí lé ńlá dé sí. Ibi tí wọ́n dúró dè yín sí nìyẹn. Èmi kàn wá, mò ń jí sọ fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ Séráfù nìyí. Tẹ́ ń ṣe bàbá Mósè jànàjànà. Tẹ́ ń tẹjú ẹ̀ mọ́lẹ̀ nínú ìsìn yín. Tẹ́ ń yọ kúò. Tẹ́ ń mú píjọ rẹ̀ tẹ́ ní kò wúlò. Wàá kú. Ṣùgbọ́n tiẹ̀ rèé sì. Múra sí. Ìwọ náà wàá délé. O ò ní rí bẹ̀ dé sí. Ilé Mósè ọ̀run wà o. Ṣé o mọ̀? Bí ilé Mósè táyé ṣe wà, bẹ́ẹ̀ ni ilé Mósè tọ̀run wà. O ò ní rí bẹ̀ wọ̀. O ò ní rí bẹ̀ wọ̀. Àwọn tó ti kú tí wọ́n dánrú ẹ̀ wò lọ́wọ́ ìyà tí wọ́n ń jẹ. Sí ẹ lójú wípé gbogbo àwọn bàbá aládùúà tó ti lọ tí wọ́n ṣe bàbá Mósè níwọ̀sí, orú kíni báwo náà ṣe rí? Kó sí ẹ lójú kó rí wọn o. Àwọn náà máa jìyà kẹ́yìn ayé wọn ni. Ṣùgbọ́n kẹ́ má bàá jìyà ayérayé. Kẹ́ má bàá jìyà ayérayé. Ẹ yé yọ picture bàbá Mósè kúrò nínú tẹ́ bá ṣe nínú Kérúbù àti Séráfù yìí mọ́. Kẹ́ má bàá jìyà ayérayé. Àwọn ọmọ yín tí ò mọ nǹkan kankan má bàá jìyà ayérayé. Ẹ ní mọ bí tẹ́ ẹ ti ń jìyà. Ẹ ní mọ̀ wípé torí ọ̀tẹ̀ tẹ́ ń dì ni. Ẹlẹ́ẹ̀kóra yín jọ ẹ̀ ń ṣe unification. Saint Moses Orímọládé ti dẹni ìwọ̀sí níwájú yín. Ó ti dẹni àbùkù. Àbí tí wọn gbọ́dọ̀ lẹ píkítọ̀ rẹ̀ láì ṣe é pé mi ò ya píkítọ̀ sílẹ̀. Ọlọ́run Mósè á bi gbogbo yín léèrè. Ẹ lọ ṣàtúnṣe o. Ẹ lọ ṣàtúnṣe o. Ẹ lọ ṣàtúnṣe. Bẹ́ẹ̀ dẹ̀ ṣàtúnṣe. Tẹ́ ẹ níbẹ̀ lẹ fi máa bá lọ. Ẹ̀yin nu. Ọlọ́run Mósè nu. Ó dúró dè yín. Ẹ lọ bá yà yín ní bùbá. Ṣùgbọ́n ó dùn mí wípé bàbá mi ò ní fún yín lórí ọ̀fẹ́ láti wá padà. Kọ́ wá sọ fún àwọn ọmọ àlè tó kù pé ẹ yé yọ píkítọ̀ rẹ̀ kúrò nù tẹ́ bá ṣe. Gbọ̀ ó rán mi lọ sọ fún wọn. Mo dẹ̀ ti wá sọ fún yín. Ó ní ẹ yé yọ píkítọ̀ ń kúrò nínú tẹ́ bá ń ṣe. Ẹ yé yọ orúkọ mi kúrò nínú tẹ́ bá ń ṣe. Mo sọ fún yín. Mi ò ní sọ jù bẹ́ẹ̀. Èmi ò mọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ jù bẹ́ẹ̀. Èyí tó bá fẹ́ forí gbèpè nínú yín. Èyí tó wò bá ní jẹun ọmọ nínú yín. Èyí tíṣẹ́ rẹ̀ máa dànù lójú ẹ̀. Èyí tó máa ṣe wàhálà lásán lójú ẹ̀. Kó ṣe prógámù pẹ̀lú kọ́nfẹ́rẹ́nsì kẹyọ pítọ̀ bàbá Mósè kú o. Ẹ ní jẹun ọmọ dalẹ́. Gbogbo ẹni tó bá ṣerú ẹ̀ nínú yín tẹ́ ní Kérúbù àti Séráfù ní tó o bá yọ Saint Moses Orímọládé pítọ̀ kú o. Tó o yọ orúkọ rẹ̀ kú o. Ẹ ní lálẹ́. Àṣẹ ni mo fi ń sọ àwọn ọ̀run fèdìdí. Àdàbí ká bá wa dá tó bá ti jẹ́ wípé bàbá rẹ yẹn àlògbó ló dá Kérúbù àti Séráfù sílẹ̀. Àdàbí tó bá ti jẹ́ àlàó ló dá Kérúbù àti Séráfù sílẹ̀. Àdàbí tó bá ti jẹ́ Kàtí Abíọ́dún ló dá Kérúbù àti Séráfù sílẹ̀. Ṣùgbọ́n tí o bá ti ṣò tó bá jẹ́ Saint Moses Orímọládé la fi rán tí ó dẹ̀ rán mi tí mo jíṣẹ́
tí mo ní ó ní kẹ́ mọ́ yorùkọ wọn àti píjọ kú ò mọ́ ẹ fi ilẹ̀ fọlọ́ ọlọ́run á ṣèdájọ́ ìyẹn bẹ́ẹ̀ tó bá wù yín ẹ lọ ṣàtúnṣe tó bá wù yín ẹ má ṣàtúnṣe ọlọ́run Mósè lẹ́ẹ̀lá ẹjọ́ ó máa ṣèdájọ́ ṣùgbọ́n gbọ́ ikú tó ráre ní gbogbo ìwọ tó o bá lò ó dìtẹ̀ mọ́rímọ́ládé ikú ìráre lẹ máa kú ẹ máa kú tó ráre gbẹ̀ màá rí ìfẹ́ mi lára yín àdàbí àdá láàrin èmi àti yín ìyẹn bẹ́ẹ̀ àwa olórin ẹ̀mí olórin gospel tí wọ́n bá ní bá a ṣe ń ṣe lójú ayé mọ́ra wa ìgbẹ̀yìn èèyàn ni mo rò bó yẹ kó dùn jù tí o bá nífẹ̀ẹ́ mi a jọ ń kọrin pọ̀ èmi àti ẹ̀ ń kọrin ẹ̀mí wàá ní nǹkan ṣe màá wá bẹ́ẹ̀ màá ní nǹkan ṣe wàá wá bẹ́ẹ̀ wàá má ṣọ màá raṣọ àjọ máa ṣe pọ̀ lójú ayé mi nígbà tí ikú bá wá dé kò sí mọ̀lẹ́bí kan kò sí èèyàn kan tó yẹ kó ya ìfẹ́ tí èmi àti ẹ̀ jọ ní ojú ayé ẹ̀yin olórin ẹ̀mí ẹgbẹ́ mi ohun tẹ́ ẹ ṣe fún Omije yìí ó mà kù díẹ̀ káàtó èmi ò fẹ́ bẹ́ẹ̀ ó dùn mí gan ó dùn mí kò sí ohun tó lè ṣẹlẹ̀ ó yẹ kẹ́ ẹ ro ìfẹ́ ọjọ́ kan ó yẹ kẹ́ ẹ ro àjọrìn ọjọ́ kan ó yẹ kẹ́ ẹ ro máikrófóònù tá a jọ ń gbé máikrófóònù tá a bá tún pàdé ní ministration wàá lo máikrófóònù wàá tún gbà á ó yẹ kẹ́ ẹ ro ìfẹ́ ọjọ́ kan ibikíbi tí mọ̀lẹ́bí ìbá máa kó wa lọ ó yẹ kẹ́ sọ wípé àti rẹ́dì á máa débẹ̀ tán bá ní ta ni ò yẹ kó lọ ọ̀dọ̀ Omije èmi ni ṣùgbọ́n mi ò ro ibi ènìyàn ire ènìyàn ni mo máa ń rò lọ́jọ́ ayé mi bá a ṣe rán mi ní tèmi ni ire ni mo máa ń rò Omije ojú mi lójú ayé ẹ̀ ó ti kú báyìí ó wò mí mi ò rí a pàdé lẹ́ẹ̀mejì a pàdé nígbà tí Dáre Melody tí ìyàwó wọn ṣaláìsí àti ọ̀dọ̀ àwọn Táyé Adégbòdù ní ibi báyìí ní stúdíò wọn nígbà táwọn Adégbòdù ń ṣe nǹkan gbogbo wa pàdé lẹ̀ adẹ̀yọ̀ mọ́ra wa a gba nọ́mbà ara wa èmi wá máa ń sẹ́ndì prayer ẹ mọ̀ èmi gbogbo prayer tí mo máa ń sẹ́ndì láàárọ̀ yẹn mo bá ń sẹ́ndì ẹ̀ sí ìgbóyà bó ṣe gbá mi blocking nìyẹn ó bá blọọkù mi mo bá rẹ́rìn pé bóyá prayer lèmi ní tèmi máa ń sẹ́ndì wòlíì lèmi olórin lèmi n tí mo lè fi máa ràn yín lọ́wọ́ ní sáàmù tí mo máa ń sẹ́ndì lọ kà á ìgbà tó ti blọọkù mi èmi bá mójú mi kúrò lọ́rùn mo bá bí mi ṣe tèmi lọ nìyẹn ìgbà tó ṣe ìpè yìí pé mi ó korúkọ gbogbo àwọn Ọlọ́run bàbá mi bàbá látòrí Babalọ́lá ó yọ bàbá Mósè kúrò ńbẹ̀ mo wá wò pé ó mà lágbára o ẹni tó di wòlíì àkọ́kọ́ ní Áfíríkà Saint Moses Orímọládé ni wòlíì àkọ́kọ́ ní Áfíríkà yìí kò sí olórin kan tó o bá kọ́kọ́ fẹ́ kí èèyàn wípé ẹni àkọ́kọ́ tó o fẹ́ kí Saint Moses Orímọládé ni after Saint Moses Orímọládé ni Babalọ́lá after Babalọ́lá ni Ọ̀ṣọ́fà bọ́n ṣe ń tó nìyẹn kò sí ẹnìkan tó yẹ kó o gbé ga ju Saint Moses Orímọládé lọ ó kọ́ nìyẹn mo wò báyìí pé o ò fi ẹni tó ní ìgbàgbọ́ gangan sí ẹni tó mú wá mo ka sára mo wò pé ọjọ́ kíjọ́ tèmi àti ẹ̀ bá ríra màá sọ fún orin yẹn kù díẹ̀ káàtó lọ́dọ̀ èmi torí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ Saint Moses Orímọládé ò kéré nínú ayé tó o bá fẹ́ dárúkọ àwọn wòlíì ẹni àkọ́kọ́ tó yẹ kó o kọ́kọ́ dárúkọ ìpè nìyẹn ẹni tó fi ìpè àgbáyé Áfíríkà rán the first prophet in Africa ẹni tó fi rán gangan ló yọ kúrò yẹn ìpè tó ń tọ ìpè lẹ́yìn ló ìkù gbogbo àwọn ìpè yẹn bàbá Mósè gangan ló ń tọ̀ lẹ́yìn èmi gbójú tí mo bá rò yẹn tó blọọkù mi kò fi bàbá Mósè ẹni tí ò bá ti recognize bàbá Mósè mi àti ẹ̀ á lè rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ tèmi yé mi tí mo fi sọ bẹ́ẹ̀ ìyẹn gan ti tó lọ́tọ̀ kí n má bẹ́ẹ̀ ṣe pọ̀
ṣùgbọ́n mo kà sára, mo ti wà ní Goma, èmi ni head of Goma Limosho zone 2, Omije kú. Ṣé kí n kọ́kọ́ ro ó ti gbá mi blọ́ọ̀kì náà, ó ti rò bí àwọn ti arrive jù mí lọ kí n má débẹ̀, kémi náà ní mi ò lọ torí èmi àti ẹ̀. Ṣùgbọ́n rárá, àrán mi bẹ́ẹ̀ torí mo wọ́wọ́ mi mo lọ torí the last respect nìyẹn. Òkú ni wọ́n ń pè, kì í ṣàlàyé mọ́. Alàyè lè ṣàtúnṣe, bá a bá ríra bẹ́ẹ̀ yẹn ó lè fún mi, ó lè ní màá bóyá mo ti gbàgbé ni o sista, ìmí tí mo máa ṣe bí èmi ṣe máa ń ronú ènìyàn nìyẹn pé bóyá ó ṣe mistake ni èmi máa lọ. Mo fún ẹ ní reason tí ò yẹ kẹ́mi lọ ni o, ṣùgbọ́n mo débẹ̀. Mo mọ̀ọ́mọ̀ sọ yìí síta kó wò ó pé bó ṣe rí sí èmi. Ẹni tó ti gbá blọ́ọ̀kì lójú ayé kẹ́mi ṣẹ̀ṣẹ̀ wá lọ bí òkú ẹ̀, ṣùgbọ́n mi ò ṣe bẹ́ẹ̀. Mo lọ fún ní respect yẹn. Mo tún gbé máikrófóònù, wọ́n tún wá bí mi, ṣé orí bíbẹ̀ yẹn wọ́n tún ní ìyá èso ẹ̀mí ṣe máa kọrin. Mo ní màá kọrin. Ibẹ̀ yẹn ló yẹ kí n títí yarí pé mi ò kọ èmi kẹ̀. No, mo kọrin, mo ṣe tèmi fọ́lọ́run. Ẹ jẹ́ ká máa ṣe tiwa fọ́lọ́run. Bó lórin yẹn ò bá tiẹ̀ dá lójú ayé, bí ò bá níwà rere sí wa, tán bá ló kú, ṣé tiẹ̀ fọ́lọ́run. Ro máikrófóònù tá a jọ ń gbé, tá a bá pàdé níta, a jọ máa já máikrófóònù gbà mọ́ wa lọ́wọ́. Kò sí mọ̀lẹ́bí kankan tó yẹ kó distract yín. Bàbá aláyọ̀ gbọ́ àrólé, ìwọ àrólé yìí ni mo ti ń retí mbẹ̀ yẹn. Mo ń retí ẹ̀ mbẹ̀ yẹn, mo tún ṣàtì àrólé ṣò ní sí mbẹ̀ yẹn. Gbogbo yín pátá ẹ wá ní àwọn ẹ ti ra kásikẹ̀tì, jọ̀ọ́ náà ṣe involve wọn before kẹ́ tó lọ ra kásikẹ̀tì yẹn. Bọ̀ mo gbọ́ wípé wọ́n ti ẹ̀gbọ́n ẹ̀ kan wà láàrin yín bí tẹ́ ti ṣe, bọ̀ ó ti yájú. Òkúkú níjọ́ wo ẹ ti ń plan bá ṣe máa sí níjọ́ mélòó, ẹ dẹ̀ mọ̀ wípé celebrity náà ní náà ṣókú ọ̀fọ̀ bẹ́ẹ̀ yẹn náà ní 50 going to 50. Ó dẹ̀ bímọ kì í ṣòkú ọ̀fọ̀ náà. Ẹni tí ò bímọ, tí ò lọ́mọ, tí ò lọ́kọ lòkú ọ̀fọ̀. Ẹni bá ti bímọ sáyé ìṣòkú ọ̀fọ̀ my friend. Tó bá bímọ tó lọ́kọ tó dẹ̀ ní ẹ̀ tó sì ní ọ̀dọ́ òbí ó níyà àdónà bọ̀ èkì ìtì orí kankan ṣe sílẹ̀. Ó nípa orin ẹ̀, ó ń ṣiṣẹ́ ìwòsàn, ó ń tú ènìyàn sílẹ̀. Ìpa yẹn wà ń bẹ̀. Kì í ṣe kọ́jọ́ orí ènìyàn gùn ní kókó. Ohun tó o bá gbé ṣe tí ọwọ́ rẹ rí ní ṣíṣe, fi agbára ṣe. Ìyí tó o ṣe tó nípa yẹn la máa ròyìn. Ókè, ó ti lóhun òfin gbámọ́, èyí tó ti fílẹ̀ ní ìsìn ó ń gò. Ṣe wá ròyìn ìpàápàá. Ẹni tó kọ kí lorúkọ ẹ̀ yìí, kí lorúkọ brọ́dà yìí, Ọlọ́run bàbá lọ́lá, ẹjọ́ ẹ korúkọ ẹ̀ fún Èlíjà, Bọ̀dé Èlíjà. Ẹ̀yin àti Omije ojú mi ni mo máa rí 247. Èmi ò rí yín ní alẹ́ artist night, èmi ò rí yín bẹ́ẹ̀. Kò yẹ kí nǹkan kan lè yà yín bẹ́ẹ̀ yẹn. Bí gbogbo ẹ̀bá àti náwó, mo rí bẹ́ẹ̀ lọ Ìlọrin o, mo rí yín ní Ìlọrin. Èyí tó wá jẹ́ Èkó, kí ló dé tẹ̀ wá sẹ́kọ̀ọ́? Ó yẹ kí gbogbo wa wà ń bẹ̀. Bí gbogbo àwọn mọ̀lẹ́bí bá múnú bí yín, ẹ̀yin ò ní bínú. Máa wo ìfẹ́ ọjọ́ kan. Èmi àti Bùnmi ti gò àti nífẹ̀ẹ́ ara wa jù. Ó yẹ kẹ́ lè ṣe yẹn tán, kò yẹ kẹ́ bínú tán. Àwọn olórin, ẹ̀yin olórin kan, kí lorúkọ bàbá yìí náà ń jẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ́ tá àṣà rí níbẹ̀ yẹn, ó dùn mí pẹ́ wá. Èmi ò fẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká practice orin tá à ń kọ nínú ìwà àtìṣe wa. Ẹ má jẹ́ kán máa rí wa gẹ́gẹ́ bí olórin lásán, olórin tí ìwà rẹ̀ ò nítumọ̀. Orin tá à ń kọ báyìí ó ti tako ìwà tá à ń hù, kò yẹ kó rí bẹ́ẹ̀. Aláǹkọrin ẹ̀mí ẹ̀ ń sọwọ́ Ọlọ́run kalẹ̀, nífẹ̀ẹ́ dénú. Èèyàn kú ẹni tá à ní rí mọ́. Kò sí mọ̀lẹ́bí kan bá tiẹ̀ múnú bí yín, agba gbogbo ẹ̀ mọ́ra. Ẹ má wọrí, àwa ṣe last respect fún. Àádẹ́ lọ́mọ yanjú wàhálà wa lẹ́yìn ìgbà bá parí. Ẹ jọ̀ọ́, ó dùn mí o, ó dùn mí o, ó dùn mí o, ó dùn mí.
ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mọ́ torí àwọn míì. By the way, tá a bá fẹ́ tún orú nǹkan báyìí mo mọ̀ pé gbogbo a máa dàgbà a máa dògbò àní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ikú ọ̀wọ̀wọ̀ láàrin àwọn olórin Ọlọ́run máa bá wa dáwọ́ ẹ̀ dúró. But tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ bóyá kọ̀lí tiwa ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sílé wọn ẹ dẹ̀ jẹ́ ká ní sùúrù. Àwọn mọ̀lẹ́bí ló kọ́kọ́ máa ń decide kí ó tó kan ọ̀rẹ́. Mọ̀lẹ́bí ló máa decide. Nígbà tán bá ti decide wọn tán gbé jáde làwa ṣe máa support wọn mọ́ ṣe ń ṣayé nìyẹn. Àwa kọ́ la máa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ torí pé a nífẹ̀ẹ́ rẹ̀ a ò ní ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Ẹ jẹ́ kán jókòó ẹ jẹ́ kán gbá final share ẹ jẹ́ kán ṣe ètò wọn. Ókè ibi tá a ṣe dé àwọn gan ló ní right láti kọ́ wa. Mọ̀lẹ́bí ló máa kọ́ àwa ọ̀rẹ́. Àwa kọ́ la tún máa lọ kọ́ mọ̀lẹ́bí. Kò ní kì í kò jẹ́ bàbá àtọmọ kó má ní ààlà. Mọ̀lẹ́bí ló ní right láti kọ́ wa. Ẹ̀yin colleagues o àti mọ́jọ́ o àti ṣe finance o ọjọ́ báyìí la fi sí o ọjọ́ yẹn làwa ṣe máa lọ ṣe fẹ́ẹ̀sì. Lẹ́yìn yẹn làṣẹ bá fẹ́ mú káàpù whatever tá a bá fẹ́ ṣe láṣẹ máa mú adá fún ọkọ mi láṣẹ máa mú gbogbo tá a bá fẹ́ ṣe láṣẹ máa fún ní full support. Kì í ṣe pé àkọ́kọ́ lọ ṣe tiwa àwọn mọ̀lẹ́bí á wá gbèsè nǹkan yẹn. Mo mọ̀ pé nǹkan tó ń dùn yín nìyẹn torí mo ti gbọ́ owó ẹ̀. Wọ́n náà ti ra casket wọ́n ti bó olórin lówó wọ́n ti ṣe everything wọ́n wá ní kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ má bínú àwa la jẹ̀bi àwa ni bá a ṣe máa wí nìyẹn. Wọ́n ní bọ̀dá rẹ̀ kan wà ń bẹ̀ nígbà tẹ́ ń ṣe nǹkan yìí bọ̀dá yẹn dẹ̀ fọwọ́ sí o ṣùgbọ́n àwọn iná wọ́n ní bọ̀dá báwo ló ṣe jẹ́ kíní ti yájú eléyìí lòun ò sílé èyí lòun ò sílé jẹ́ kí gbogbo wọn pàdé ẹjá fún ní gàpù díẹ̀ kò tí ì pẹ́ jù náà kò tí ì pẹ́ jù náà àti ọ̀dì 8 àtọ̀dì 21 àtọ̀dì 28 kò tí ì pẹ́ jù láìsẹni tó bá wà nínú ẹgbẹ́ láìsẹ pé déètì yẹn làwọn ẹgbẹ́ fún wípé wọ́n gbọ́dọ̀ wọlé tí ìbá jẹ́ pé èèyàn bìlọ́ǹgì pé déètì yìí ò gbọ́dọ̀ yẹ o. Ẹ jọ̀ọ́ àwọn olórin ẹ̀mí gbogbo àhesọ ọ̀rọ̀ gbogbo nǹkan ẹ jẹ́ ká ka sára ẹ jẹ́ ká ṣàtúnṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tá a jẹ́. Wòlíì nídajì gbogbo wa tá à ń kọ́ ní ẹ̀mí yẹn o. Ṣáláyọ̀ ni ò ṣe wòlíì ṣé ká ní gbogbo wa la ní ìpè sórí o. Gbogbo olórin ẹ̀mí ẹ̀bùn ẹ̀mí tó rò bó onítòfin kọ́ ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ ni o. A nípè lórí ẹ má jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ wa bàjẹ́ torí ọ̀rẹ́ ọ̀ torí afẹ́ sóore. Ẹ jẹ́ ká fi ọgbọ́n sóore. Tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ jẹ́ kí àwọn mọ̀lẹ́bí decide tán eléyìí kọ́ wa lọ́gbọ́n torí ìmíì tó ń bọ̀ àdẹ̀ ní ẹjọ́ o mi ò ní pẹ́ ṣe tán o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá ẹ jẹ́ kó kọ́ wa lọ́gbọ́n ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Ó ti gbà wọ́n ti ní a máa lọ lé wa. Ẹ lè gbọ́ voice mọ́.
ẹ jọ̀wọ́ ẹ má bínú ọgbà yóò ní borí wa generation kò sí bá a ṣe fẹ́ gbọ́ mọ́ ọmọ àní sùúrù dé ẹ jọ̀ọ́ àwọn olórin ẹ̀mí ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká máa gbéra wa nígbọ̀wọ́ Bùnmi Akínàánú pẹ̀lú gbogbo iṣẹ́ tó ṣe pẹ̀lú bóun náà ṣe ó máa ń jáde o bọ̀ ó kù díẹ̀ káàtó tí tá a fi sán fún yìí àwa gómà ṣe tiwa o àwa gómà ṣe tiwa gbogbo gómà ló wà níbẹ̀ ní artist night yẹn a ṣe tiwa ṣùgbọ́n gbogbo ẹ̀yin kan wà tó jẹ́ pé ẹ̀ sí nínú gómà bí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ báyìí gómà náà máa rajú ẹ̀ mọ́ níbo làwọn gómà yẹn wà níbo làwọn gómà yẹn wà kò sí nínú gómà lójú ayé ẹ̀ o kò nípa sí gómà o kò dáwọ́ wọn wá àwọn ti dàgbà ju gómà lọ ṣùgbọ́n bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí àwọn olórin ẹ̀mí náà máa béèrè olórin ẹ̀mí kan wọ́n wọra wọn ẹni tí ó dẹ̀ jẹ́ kó wá mítì wọn làwọn ti dàgbà ju mítì lọ gómà náà máa rájú ẹ̀ mọ́ gómà náà máa rájú ẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ àwọn gómà náà máa tí ì bá ṣe Dádì Ọláìwọlá Fọlá tí ń sìn ṣé tí gbogbo wa bá wá pa kí gbogbo wa pa lọ́lọ́ kóníkálùkù má dìde báwo ni bá ṣe rí àti olórin gómà àti gbogbo wa sí màá àti everybody wá pẹ̀yìn dà ṣé ó máa dáa bẹ́ẹ̀ ṣé àdé tún gbé máikrófóònù à níyì mọ́ ẹ jẹ́ ká máa rò ó báwo la ṣe ń ṣe síra wa àyàwó sáà láǹforí jèrè ọkàn orin yẹn ṣíwọ̀n gan fi jèrè ọkàn ọ̀rẹ́ rẹ ẹ má gbogbo ẹ̀yin tẹ́ ní gómà ẹ ti dàgbà ju gómà o dẹ̀ ní wọ́n kọrin ẹ̀mí ẹ ní wá mítìn ẹ ní wá stéètì ẹ à ní rí yín ẹ máa fowó ránṣẹ́ àwa náà máa fowó ránṣẹ́ o a máa fowó ránṣẹ́ ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe ọpẹ́lọpẹ́ gómà tí wọ́n sátì báyìí gómà òun ló gbé wọn o ẹ jẹ́ ká ṣàtúnṣe olórin ẹ̀mí o gbọ́dọ̀ bìlọ́ǹgì sí gómà o gbọ́dọ̀ wà ń bẹ̀ wà ní gbogbo state ibi tó o bá wà ọ branches ẹ o gbọ́dọ̀ wà bẹ̀ máa sojú sí ẹ o gbọ́dọ̀ ló ti dàgbà o ti ní star o ti ní bí àjùbẹ̀ lọ torí àwọn ló máa kù ẹ́ kù lọ́jọ́ yẹn àwọn ló máa kù ẹ́ kù orí báyìí ẹ jẹ́ ká fi kọ́gbọ́n ènìyàn tó rò bó gbẹ́kẹ̀lé wọ́n já ẹ kulẹ̀ bí orin ẹ̀ náà ní o ìwọ nìkan ló kù mí kù Olúwa ọ̀rẹ́ ayé wọ́n ń já ní kulẹ̀ wọ́n ń dání ó bàbá gómà ló gbé o ẹ jẹ́ ká ṣàtúnṣe ìyẹn bẹ́ẹ̀ ẹ̀yin fámílì ọkọ ẹ̀yin bàbá abímọ máwò kan náà ti pọ̀ nínú àwa olórin ẹ̀mí o ẹ̀yin ọkọ lásán ọkọ bá ń gẹ́ tíyàwó yín bá sì lẹ́bùn báyìí wàhálà ni ẹ dá ọmọ olùwà a máa tọ́ a máa ṣe wàhálà ọjọ́ ọmọ yẹn lọ skul ọjọ́ gbogbo wọn ẹ rí wò nígbà tó bá wá bóyá wá jẹ́ èèyàn nínú ayé ẹ wá máa nàgà nígbà tá à ń strong yẹn ẹ rí wa rò àbí tó bá wá tá a bá ti wá débi tá à ń lọ ẹ wá máa bẹ́ bọ̀ bí gàlà ẹ wá fẹ́ kán mọ̀ yín gẹ́gẹ́ bí ọkọ tó ṣe láàárọ̀ ọjọ́ àwọn ọmọ tó tọ́jú láàárọ̀ ẹ̀hún tẹ́ ẹ ṣe máa dùn mí bẹ̀ yẹn sísá yẹn o wọn tí ì gbé èèyàn wọ́n gbé èèyàn sórí ibi tán ti fẹ́ sí ẹ jọ̀ọ́ ṣé ìgbà tán bá fẹ́ lọ sí òkú náà máa ń ṣe last respect àbí ọjọ́ tí òkú gangan bá ti kú ta ní wálé láti London ṣé bíi ká jà bíi ká kú kọ́ ni ṣé bíi ká kú ni ẹ lè wálé láti London tó bímọ méjì fún ẹ ọkùnrin obìnrin kò kàn sáré wálé bọ́n máa yẹ ẹ lówó òde wá ó mọ̀dẹ̀ kù díẹ̀ káàtó. ó kù díẹ̀ káàtó òkè wọ́n wá fẹ́ ẹ̀rọ ọmọ pè ní gbogbo ìgbà tó ti kú gbogbo ọjọ́ tí wọ́n ti ń sún òkú 21 20 kìíní kan bàbá ọmọ ò rí ọmọ pè ó ìwà jẹ́gbà tí wọ́n fẹ́ gbé òkú yẹn sínú ìwò
lẹ tó dá dírámà yẹn sílẹ̀ kẹsà mọ̀ọ́mọ̀ pé ẹ fẹ́ fi ṣẹ̀sín ẹ tún fẹ́ fi ṣẹ̀sín ìgbẹ̀yìn gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ mọ́ ń dúró kí kóbìnrin ṣẹ̀sín ẹ̀yin náà máa ṣẹ̀sín o ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá ti fi artist lórí báyẹn kàn máa ṣe wá rándanrandan ẹ máa ṣe wá bí ẹni tí ò nítumọ̀ ọlọ́run ìdàdéra máa da fún gbogbo yín bó bí wòlíì náà ni ẹ fẹ́ wòlíì ẹ bẹ́ẹ̀ tó bá sì ní ìpè báyìí ogun ti mú yín nìyẹn ẹ máa ṣe wọ́n bí ẹni tí ò jẹ́ mọ́ kankan èmi ò ní kú fọ̀tayọ̀ orí olórí ò ní jíṣẹ́ mi gbogbo àwọn ọmọ mi báyìí ló ti dàgbà tí wọ́n lójú wọ́n mẹni tó ń ṣe fún wọn wọ́n mẹni tí ò ṣe fún wọn tí Bùnmi tún kọ́ mi lọ́gbọ́n èmi fúnra mi máa sọ àsọtẹ́lẹ̀ fáwọn ọmọ yẹn hello ẹni tí ò bá wa jẹ nígbà tí à ń mu gàárì nígbà tí à ń mu gàárì tí à ń fi àgbọn jẹ tí ò rí mi nígbà tí mò ń sọ́fà tó bá ní òun fẹ́ mú nǹkan kan òkú mi gan ò tiẹ̀ ní yóò gbádùn òkú mi ò ní fún ní sinmi hello ẹ̀yin okùn tẹ́ ṣe bẹ́ẹ̀ kù díẹ̀ káàtó ṣé ibi tó ti ń pe last respect nìyẹn gbogbo ayé ohun tí Bùnmi ti ń bò mọ́ra lójú ayé ẹ̀ tí ò fẹ́ kó tánìṣì ń ẹ wá fi tánìṣì ẹ̀ nígbà tó kú tán kán lè mọ̀ wípé kò sí ní ọkọ àwọn bàbá ìgbà tá a ti ń ṣe last respect lọ́mọ yẹn nígbà tó ti ní kó sọ̀rọ̀ ó nígbà tí bàbá wọn ti fi wọ́n sílẹ̀ màmá wọn ló jẹ́ kó òun ríra òun bí èèyàn ẹ wá fẹ́ ṣe last respect ìsọnù níbi tí wọ́n ti gbé òkú sísàlẹ̀ ẹ ti jẹ́ kán da yẹ̀pẹ̀ lé lórí kán lè gbàdúrà ẹ tún bẹ̀rẹ̀ ìjà ìyá àwọn ọmọ yẹn bẹ̀rẹ̀ sí mo máa sun dẹ́ndẹ́ ẹkún o mo sun ẹkún mo wo ayé àwọn obìnrin kí lára ń gbá yín gan ẹ wo àwọn obìnrin a ṣe wàhálà bímọ a ṣe wàhálà títí ẹ̀ẹ́dẹ̀ fojú wa máa ṣe bí eléyìí ẹ̀dùn rẹ̀ kò ní sinmi tí ọmọ yẹn sọ̀rọ̀ kan ní ọjọ́ Wednesday yẹn ó ní ikú wọn ni màmá wọn gbà kú ó ní ikú wọn ló gbà kú ẹ̀yin ọkùnrin abímọ máa wò eléyìí akọ yín lọ́gbọ́n tẹ́ ẹ̀ bá ti ṣiṣẹ́ ọmọ ẹ̀ ní jẹun ọmọ gbogbo ẹ̀yin abímọ máa wò tó kù ẹ̀ ṣiṣẹ́ ọmọ ẹ̀ lè jẹun wọn torí kà níyín nígbà tí Bùnmi ráre kiri ayé ẹ̀ síbẹ̀ o bàbá lọ́ọ̀fù ẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí dágbe mọ́ ó love you he love you he love you níbi sàárè níbi òkú náà á máa wo rẹ̀ ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí wọ́n máa sáré sáfọ́ọ̀tì ibi ìmí wà tó yẹ kí Bùnmi kó pamọ́ra kó má lọ a nítorí àwọn ọmọ àjẹ wọ́n máa jẹ a máa lọ bàbá kú òníṣó eléyìí àtúgbà bòmí lọ kówó pé láì nísinmi ṣé o ráwọ olórin náà mo ti ní mo máa sọ lónìí náà ẹ nísinmi o ẹ sinmi o wò ó ṣe bórílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n pè mí bí wọ́n máa lò ẹ́ tán bá ti lò ẹ́ tán wọ́n á tún mẹ́lòmíì báyé wọ́n ṣe rí nìyẹn o tán bá ti lò ẹ́ tán tó fún rẹ̀ ìwọ nìkan máa gba ṣóò márùn lọ́jọ́ kan ṣoṣo alánìkan jẹ́ kàkàájù náà mo ní ṣòmí ó yá ìwọ wá lọ bí márùn làgbà ìwọ lọ bí o lè ṣe méjì irọ́ mo gbọ́ nǹkan kan nínú interview àwọn onípàṣọ àwọn olórin kìíní yẹn Fuji ó ní àìmọye iṣẹ́ ni ọ̀gá òun máa ń gbà fóun ọ̀gá mélòó ló lè ṣerú ẹ̀ nínú yín àwọn olórin ẹ̀mí iṣẹ́ mélòó lẹ ti bá wa gbà lẹ ti bá wọn ọmọ lẹ́yìn yín gbà mo níṣẹ́ mẹ́rin o ó yá ìwọ lọ ṣe lé ìwọ ṣe lé ṣé bí gbogbo ẹ máa dàyà kọ́ ni tó o bá kó níbì kan láago kan wà á bọ́ síbòmíì láago 12 wà á bọ́ síbòmíì ó rán tv sórí ẹ̀gbẹ́ yìí kí náà korúkọ ẹ̀ kidney ló ń jẹ́ liver ló ń jẹ́ sórí gbogbo bó o ṣe ń fẹ̀ fún yẹn bó o ṣe ń fẹ̀ fún níbẹ̀ náà ń wú sí níbẹ̀ ń dàgbà sí ẹ máa ṣoore bí ẹni tó gọ̀ ẹ nísinmi àwọn tó ń wò yìí ọmọ tí ò tí ì dáyé máa kọrin ẹ̀yin oníṣẹ́ mẹ́wàá múrí kan ńgbà ẹ bá débẹ̀ òun náà wá ní ọ̀nàrárì ni
wọ́n lè ní wọ́n gbé òpin ẹ̀ 50,000 sẹ́fílòpù wàá fẹ̀fun ẹni sinmi ẹ̀yin ọkọ abímọ máa wò náà ẹ lọ ṣàtúnṣe ẹ fi àwọn obìnrin lọ́rùn lẹ̀ jájayé wa ẹ jájẹ wọn mọ́ olúwa mo fẹ́ sanwó skul ọmọ mi bí n bá tiẹ̀ rí sóò méjì gbà màá sáré yí mọ́ òun lẹ́lòmíì ń bá kiri títí tó fi réwé le nígbà tẹ́ máa da ẹ̀ẹ́dọ́mọ lù wọ́n láyé àwọn nìkan ṣe wàhálà títí kìíní ká wádìí ẹ̀ bọ́ta ẹ̀ lẹ́yìn lọ́kọ ń bá ṣépè bẹ́yìn tẹ́ máa ń ṣerú ẹ̀ ó máa mọ yín ẹ̀ lẹ́yìn lọ́kọ sọ́kọ nìyí àbọ́kọ́ ọkọ nìyí ọkọ ń tẹ́ ṣe níbi òkú ọmọ yẹn mi ò láìkí ẹ̀yin mọ̀lẹ́bí ọkọ yẹn o kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣébi tán ti ń bá bàbá yẹn sọ̀rọ̀ nìyẹn ṣé bàbá ò lójú kó gbé sí láìfù kó máa wo láìfù bọ́n ṣe ń ṣìyàwó òun tó bá dẹ̀ ṣe tó bá ṣìyàwó ẹ̀ tán wà á dẹ̀ bá wọn ọmọ ẹ wà á bá wọn sọ̀rọ̀ èwo là ṣe kárí mi èwo ni nonsense ó ṣe wá ṣerú ẹ̀ nígbà tí Bùnmi yẹn wà lójú ayé ó fọlọ́pàá mú ẹ ó ṣe kinní kan ṣé òní ọjọ́ yẹn ni Bùnmi ṣẹ̀ṣẹ̀ kú ìgbà tó ti kú kí ló dé tẹ̀ ṣe láìfù sáwọn ọmọ yẹn kẹ́ ẹ kí wọn mo kí yín o kankan before gan kẹ́ tó débi bẹ̀ yẹn ẹ ti gbé sí láìfẹ́ yín náà máa mọ́nítọ̀ wọn àwọn ọmọ yẹn ti mọ̀ pé dáàdì yín náà ń wò yín o kì í ṣe pé ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti fẹ́ gbèyàn sílẹ̀ ẹgbọ́kùn lẹ̀ bẹ̀rẹ̀ sí ń jà ẹ̀ ń jà wọ́n á ṣe bẹ́ẹ̀ sẹ́yìn náà gbogbo tẹ́ ẹ ṣe sí Bùnmi wọ́n á ṣe bẹ́ẹ̀ sí yín kò jù bẹ́ẹ̀ lọ ogun ayé ò ní borí wa ìyẹn tó dùn mí àwọn olórin mo bẹ̀ yín ẹ má jẹ́ kí ìfẹ́ tá a ní síra wa kó sá nígbà tí ìdánwò bá dé ọ̀ọ́bẹ́yẹ èèyàn kú àwọn mọ̀lẹ́bí wá ń ṣe bí kinní kan ẹja fọwọ́ lẹ́rọ́ báyìí ká máa wò wọ́n ẹja sọ fún ibi tẹ́ ẹ bá ti dà wá sí bẹ̀ náà la máa lọ ìgbà tẹ́ ẹ bá ti lẹ́ẹ̀ ní ẹ̀rín ló wọ́n ní wọ́n wá tún pe bọ̀dá aláyọ̀ wọ́n ló lóun ò ní tírẹ̀sì mọ́ wọ́n ní ọ̀dọ́ mi ò tí gbọ́ tẹnu bọ̀dá aláyọ̀ ṣùgbọ́n kò yẹ bí mi ṣe wá rí wa ó yẹ ó ti fi hàn wípé a ní tírẹ̀sì mọ́ náà nìyẹn torí appearance wa ṣòkò wá sí gbogbo wa gbogbo yín ilẹ̀dẹ̀ ń ṣe kòlábò orin pọ̀ àjọṣe kòlábò ẹ wá wájà kọrin ó ìdìgbà tó lọ kò sẹ́nì kankan ẹ̀ ń bínú kò yẹ kí ìbínú kan lè distract wa ká má lọ rẹ ó yẹ ká yẹ sí ká pọ́nlé ọlá máikrófóònù ẹyọ kan tí gbogbo wa jọ gbàrí ẹ jẹ́ ká máa ròyìn ẹ mọ́ èmi àti ẹ ti gba máikrófóònù rí jẹ́ kí n débẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ tí ìbá àṣẹ wa ogun ayé ò ní borí wa ẹ jọ̀ọ́ ìyẹn bẹ́ẹ̀ èyí tó dàbí rẹ̀ ẹ̀yin Unification ẹ jẹ́ ká ṣàtúnṣe ogun ayé ò ní borí wa God bless you ẹ ṣàtúnṣe o gbogbo ẹ̀yin ọmọ sẹ́ráfù yẹn ẹ lọ ṣàtúnṣe inú yín bí mi inú yín ó run mí ẹ lọ ṣàtúnṣe nígbà tí ènìyàn dá nǹkan sílẹ̀ ẹ̀ ń yọ orúkọ ẹ̀ kúò ẹ̀ ń yọ píkṣọ̀ kúò ẹ̀ lẹ píkṣọ̀ bàbá yín mọ́ bàbá yín èwo bàbá yín wo ló tún ní kérúbà sẹ́ráfù bàbá ń gan ó yẹ kí wọ́n gan rárá o bàbá mi ni bàbá Mósè o ẹ̀ lẹ píkṣọ̀ mi báyìí ẹni tó fẹ́ jẹ olórí gbọ́dọ̀ gbọ́n ẹni tó fẹ́ jẹ olórí ìwọ tó fẹ́ oko mọ̀ lídà báwo ló ṣe lídà ṣé wọ́n máa ń yọ lídà tó ti kú lọ wọ́n á yọ kú òmẹ wọ́n á ní wọ́n gbà ṣé lídà tí ẹni bàbá Mósè àbí ẹni tó fi ìpìlẹ̀ lélẹ̀ àbí ìpìlẹ̀ ṣé wọ́n á ta ìpìlẹ̀ nù ìjẹ́ ìwọ ló gbàgbé orúkọ bàbá rẹ̀ ó ṣe ń jẹ́ orúkọ bàbá ẹ̀ ó ṣe ní bàbá ẹ̀ ti kú kò ní ìdí kẹ máa jẹ́ orúkọ bàbá mọ́ ẹ ṣe ń jẹ́ orúkọ bàbá yín ẹ̀yin ọmọ sẹ́ráfù ẹ lọ ṣàtúnṣe o ogun ayé ò ní borí wa ẹ mọ̀ a máa ka bíbélì ní ọjọ́ Monday ní agbára Ọlọ́run ẹja dúró báyìí èyí tó dùn mí tó pa mí lẹ́kún ni mo wá sọ yìí ẹ jọ̀ọ́ oníkálùkù lọ ṣàtúnṣe ọmọ Mósè Orímọládé wọn lọ bye bye.